Hello everyone, welcome to Twin Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Nísìn anybody ò gbọ́dọ̀ gbèjà yàn. Ẹ dẹ̀ sọ pé ẹni wọ́n gbọ́dọ̀ dáwọ́ fún Flaví lónìí ó ní wọ́n mọ̀ dáwọ́ fún un. Sọ́bẹ̀rẹ̀ wo lọ́wọ́ ẹ̀? Ó ní wọ́n gbọ́dọ̀ orí ẹ̀ ló burú. Ègún wà lórí jẹ́ yẹn o. Pẹ̀rẹ̀ o ti sáré mú fọ́tò pẹ̀rẹ̀ o ti sáré lọ wá fọ́tò wo ti gbé pẹ̀rẹ̀ o ti sáré lọ sí olùkọ́ búlì wọ ọ̀yọ́ bíbà búlì ìjà tí gbogbo ẹ̀ka ti fẹ́ lójú tó máa sọ̀jà sí ó máa gájà lẹ̀ ní anti-justice ó máa já gbogbo ẹ̀rú ṣàìtàn ni àṣetánì ni ẹni ègbé ẹni ẹ̀kọ́ Karimo ọmọ òfu ọmọ àbí ìpàdé àwọn aláwọn lọ́pọ̀ kókó sórí iṣó ìyẹn orí ògbó olúwayé àtàdé náà sọ fún ẹ pé ó pọ̀lẹ̀ kí ló pọ̀lẹ̀ mo rò pé kò fẹ́ jọ yẹ ẹ fẹ́ jọ sùn fún ayé ẹ̀yin olórí burúkú yìí ẹ̀rọ ayé náà yóò yẹ yín gbò yẹ yín ẹ̀yin ìrún òfò ìwọ tó yẹ kó o daṣọ bojú kó má lè jáde ìwọ tó yẹ kó o daṣọ bojú kó má lè jáde ìwọ ọmọ ìbànújẹ́ yìí ìwọ ọmọ òfò yìí ìwọ ọmọ tó fi ń ṣépè ó wá di láàárọ̀ ìládúró ọ̀rọ̀ tí gbogbo àwọn bàbá yẹn sọ adákẹ́ ó tún wá fún àwọn dìdìrìn àti aláìsàn tó pè ní ìyá tó kọlu ẹ ti dorí kodò gbà yẹn ló tún wá kó wọn jọ sórí pílátífọ́ọ̀mù ẹ láàárọ̀ yìí wọ́n wà ń wí ọkàn rí òní balẹ̀ ó dààmú tó fi jáde láyé ní bó ṣe ń dààmú kiri ẹ̀ bá máa fòró ni ó kúkú nísinmi tó bá ti kú lọ́dọ̀ Papadíánò wà á lọ sọ́dọ̀ fẹ́ńdásì wà á lọ sọ́dọ̀ gbogbo wọn ó sábẹ̀ mọ tí wọ́n ń ṣe ìyá olórí burúkú tó pè ní ìyá náà sí lẹ́rìn ọjọ́ máa ṣòfò ayé ni olórí burúkú anybody ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wá gbé pọ́pọ́ anybody ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wá ṣe gbogbo ẹ̀ kò fẹ́ yé mi olórí burúkú àbúrò ẹ̀ pa Mohbad abẹ́rẹ́ kú tó pa Mohbad ìwọ olórí burúkú ló wá látọdún kan àti oṣù mẹ́fà ó láàrin wa rú anti-justice ò ń gbé rọ́lẹ̀ fún wa ó ń yàwá ríbaríbo Karimo máa ṣòfò. Ó yá hello ó yá jẹ́ ká máa sọ̀rọ̀ nípa kíní tó fẹ́ lọ ṣe ní ọ̀túnla ẹ máa sọ̀rọ̀ nípa kíní tó fẹ́ lọ ṣe lọ́túnla tí ẹ ti gbọ́ ẹ máa sọ̀rọ̀ owó ìfọwọ́dọ̀ ọ̀túnla tí Yomi tó fẹ́ lọ ṣe. Bàbá yẹn náà tún wá lẹ́nu tó ní bàbá àdáwọ́ fún ọ láti fẹ́ gbọ́gbọ́ ní o láti fẹ́ ṣẹ́jú nìkan ní o. Kí ni màá fi ṣe fún ẹ̀ṣẹ̀ tí láti ṣe ni pé láti ọ̀bẹ àbí àwọn olórí burúkú tó gbé wá. Láti ní sọ́fẹ́ kọ̀ mọ́ abẹ́ ìjìjà ẹni ó pọ́n. Láti ní sọ́fẹ́ kọ̀ mọ́ abẹ́. Olórí burúkú ìyá àti ngó ìyá aṣẹ́wó kùrà. Ọmọ sọ pé nìkan làtọwọ́ kọlà l'Amẹ́ríkà làwọn àdúpẹ́. Àwọn ò fake ẹ̀ we don't fake to live. This is me and I'm real. Ẹ̀yin olórí burúkú olóòórùn. Ó wà l'Amẹ́ríkà náà wà lórí screen náà játijàti lórí olóòórùn onídọ̀tí. Mélòó. Àwọn akọ́taworo di òṣì jáde. Ìyìn olóòórùn. Kòkò tí ó rò kó lè dáta. Àwọn akọ́taworo ẹ̀wọ̀n góòdì tí mo ní olórí burúkú àwọn ìyá láyé ẹ̀dí àbọ̀ ìjìnlẹ̀ lò. Góòdì òfòwò ló ní olóòórùn àtàwọn dìdìrì àwọn arẹbípa tó jókòó sí àwọn jẹ́ 2K tó jókòó sí ẹ̀ àti yọ̀rọ̀bọ alábọ̀dé olórí burúkú ìyọ̀rọ̀bọ ó dá làtí ó fi wájú kò sí ọmọ tó dojú wọn náà olórí burúkú good art tí olóṣì ọmọ òfò blọgbọ òfò tó ní blọgà bànújẹ́ tó ní olórí burúkú gúdà àti mọmi ẹ̀yin olóṣì àtàdùn ní ayé yíjọ máa bàjẹ́ ní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn ọmọ Àtìbà Karimo orí olúwa àdùnní ọmọ Àtìbà mo wà pẹ̀lú yín wọ́n dá sí àwọn náà wọ́n ń fọ́fọ́ra láàárọ̀ yìí àwọn náà ni àwọn ní spíkà rẹ̀ àwọn náà ń bú wa àná ti bẹ̀ wá lánàá mo dẹ̀ ti wà lọ́ọ̀lì àti mo ló ti tọ́ mi ò tiẹ̀ dídá lóò mi ò ní sọ kankan mọ́ àbí bó ṣe di láàárọ̀ yìí tí mò ń gbóhùn yàrá pátápátá tí yẹn ń sọ̀rọ̀ tí ń sọ gbogbo ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ó sọ pé ṣe bàbá Amẹ́ríkà ó yá
Let's put it on. Àgbàyà. Òbí mọ́ ò lè control Karimo. O lè ní kó gbẹ́nu dákẹ́ ó kú. Nìṣó gbogbo bí bàbá fẹ́ nìṣó ń bẹ̀. Amẹ́ríkà làjọ ń gbé. Ó gbé lọ́wọ́ mo gbé lọ́wọ́ ni ọmọ onílù ni ọmọ onílù ni mí. Kókó nìṣó gbogbo bí tó bá fẹ́ lọ ìyókù. Ìyá aṣẹ́wó òkúra mọ̀. Àwọn ìyá àjà àràbùkà. Kí ló dé gan-an? Ẹ̀dẹ̀ wá sọ gbogbo ẹ̀dógún. Karimo dẹ̀ wá sọ sí fọ̀ọ̀kì dọ̀ràn. Olórí burúkú ẹgbà wá lọ́wọ́ Karimo àti Justice o. Ẹgbà wá lọ́wọ́ Karimo o. Àwọn ẹbí apààyàn. Ẹgbà wá lọ́wọ́ Karimo o. Òbòjà kọ̀ mọ́ furọ̀. Bẹ́ẹ̀ ẹ̀rọ lábá nígbà dáadáyé. Ẹ̀rọ lábá nígbà dáadáyé. Bàbá àdáyé. Ẹ má ṣàyè gbà ó ti báyé. Ẹ̀rọ lábá nígbà dáadáyé. Karimo mọ́ ṣàyè bó ṣe báyé. Ẹ̀rọ lábá nígbà dáadáyé. Kí ló dé gan-an kí lára ń gbá yín? Ẹni tí sáré mú fọ́tò wọn sáré sí sẹ́yìn. Ṣé gbogbo búlì ó fẹ́ sọ látàárọ̀ ní ìṣúná fáwọn ó ti yàbọ̀ lẹ̀ ní aṣọ ti ẹ̀ jù báyìí lọ. Gbogbo wèrè tó fẹ́ ṣe náà dà, gbogbo tó fẹ́ dà látàárọ̀ tó fẹ́ dàdà Karimo. Gbogbo tó fẹ́ dàdà àtàwọn dìdìrín aláwọ̀ lọ́pọ̀ tó kọ́ táwọn spíkà tó nínú ó jẹ́ lọ rùkútù spíkà lórí ìkànnì TikTok yẹn ní àfẹ́gbọ́. TikTok náà ń pè bí ẹ̀mí ìyá àgbọ̀n. Ó ti yẹ bó mọ̀jájà ní fìjàbí ni ọ́ àti fún ọ lórí bí o ti gba táìtù o. Karimo fìjàbí of TikTok. Ó wàá jẹ́ ẹ̀mí ìyá àgbọ̀n. Ṣèwọ́ ní tọ̀sán lórí iṣu. Olórí burúkú àwọn ẹbí apààyàn olóṣì òbúdá ọmọ kúrò àwọn abẹ́ẹ̀rí ni ṣé wẹ́ẹ̀ ló ṣe kó máa jáde kẹ́mi ẹ máa lé pépépépé ìran apààyàn ìwọ náà ló sọ fún wa oníyà rẹ 1 ló ṣe pẹ̀lú bàbá ẹ oògùn tó fún wa bàbá ẹ rẹ bẹ́ẹ̀dá ẹ ní. ẹ jọ nítorí Ọlọ́run mo ti ẹ̀fẹ̀ bí èèyàn kankan ṣé kò ní tìjú ni. Onítìjú o. Ìwọ́n tó yẹ pé gbogbo ègún ló para ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló para ẹ̀. Wọ́n ń wẹ̀ lápòfófó o. Ẹrù yẹn ló ayọ̀ kó sọ pé ó fẹ́ máa búyàn. Ó ọ́gìlì bàjẹ́ wàláì mo ti rẹ̀ kó ọ́gìlì jù. Sábà ń tún ẹ̀ wàláì wọ́n ń tún ẹ̀ ní. Olóṣè oníwájú bíwájú àpáta tó fi ń sálá fún. Ìwọ náà wá jáde oníwọ̀ bíi àwa kó sáwóró dẹ́. Kò ní dá fún ẹ kò ní slap me. Who slap me? Wàá kó sáwóró dẹ́. I can't just imagine that. Wàá kó sáwóró dẹ́ sọ́rùn. Bàbá ní God tí mo ní. Mo tún ṣe ẹ̀ra ilé. Can you just imagine yourself? How dirty you are. Bó ṣe lò ààrẹ. God wá ní achievement. Gbogbo ayé ń kọ́lé aláràbarà wọ́n fi Jẹ̀ráàdì kọ́lé ilé olórí burúkú tó gbé jáde yẹn ilé kò ní dá fún un. Ìyẹn ló fi jẹ́lọ́ọ̀sì ó máa ṣòfò ni. Lórí burúkú ìmọ̀ jẹ́lọ́ọ̀sì ọ̀jẹ̀lọ́ ọlọ́run jẹ́ Fọlá Karimo tọrọ láyé mi. Wọ́n jẹ́ Fọlá àná rẹ̀ tọrọ. Àrọ́mọdọ́mọ mi ràn mí ẹbí mi ìmúlọ̀ táàdì ò gbọ́dọ̀ rìnnà kò rán yín. Ìran apààyàn. Irú òfò ìyá rí òdà. Bọ́dà ló sọ fún oníyà rẹ ló ti ìyá rẹ tó fi ṣubú. Nígbà òfẹ́ kó bá ní kò sí máa padà lọ rí fọ́ọ̀tẹ̀. Kò bẹ́ẹ̀ ṣe pààyàn nínú ràn yín. Ìyá rẹ̀ pàyà rẹ̀. Wùmí náà tún gba Mohbad. Ìwọ náà tún máa pọkọ rẹ. Mo ti sọ fún yín náà gẹ́gẹ́ ṣọ̀kọ̀ sí ni ẹjọ́ ẹ má jẹ́ kọ́ yẹ anybody kó ní ẹ fámìlì wọn yẹn o. Wà lórí wọn o ègún burúkú. Àjọ nígbà tó sọ̀rọ̀ yẹn mo wò báyìí wà lóṣù bí láyà sílá ó sì yá òun ló ti ìyá rẹ̀ ìbẹ́yìn náà fẹ́ẹ́ pé ogun ìbẹ́yìn náà sọ̀rọ̀ yẹn ní ìsọ́ní yóò òun ló ti ìyá rẹ̀ sí. Ẹ wá ń báyọ̀ fàyẹ̀ wá ń jẹ mọ́ra ẹ wá lọ́lọ́ wò níbi yín.
aláṣìírí yẹn lè tú ọkùnrin ò ní balẹ̀ olójú oorun fòrò kíní. àwa ń bọ́ kí ni ìsàwọn bí tuntun bú ẹ lọ́dọ̀ fẹ́ńjẹ́sì kan kí náà tún bú ọ wọ́n tún bú ọ pò mí òun à ń gbé pé kiri ó tiẹ̀ káwọn jẹ́ tukẹ̀ tó kó dà tó ń kórí burúkú bá. àwọn wèrè tó jókòó sẹ̀ tí wò lọ́pọlọ ègún orí ẹ̀ ó bá kórí burúkú bá wọn ó ti ṣe pé wọ́n ń sọ̀pọ̀ tiẹ̀. àfàdùn kẹ́yìn àparò ohun ojú àlejò. ọmọ àtìbà kẹrẹ wọn jẹ tu kètò kó sọ́dọ̀ yẹn àwọn jẹ tu kètò kó sọ́dọ̀ yẹn làwọn yẹn náà máa ń ṣe pé ṣẹrú nìyẹn tẹ bá rí mọ́tò tọ́gà mi ń lò tí wọ́n máa ń gbé mi sínú ẹ̀ tinted guard ni ṣẹrú nìyẹn ìgbà tọ́gà mi lọ sí mẹ́ta ẹ máa gbọ́ ó gbé kinní kan wá kinní yẹn ọkùnrin ló máa ń wọbẹ̀ ní mẹ́ka ọ̀gá mi gbé fún mi mo lọ gbé fún ìyá mi bú sẹ́kú báyìí pé nígbà tó ń lọ sí mẹ́ka òun ò rí kinní yẹn gbé bọ̀ àwọn àfáà ní nǹkan gidi ni iṣẹ́ rú nìyẹn. sọ́gbẹ́ kàá bà wá ní. á dáa fún yín bàbá mi. dáa fún ẹ̀ka tó bá ti dàárọ̀ ọ̀la irú àwọn olórí ọ̀la kò máa ń ṣe bí ìgbẹ́mọ lórí ẹ̀ wà bẹ́ẹ̀. ọba tí rèé. kò máa ń ṣe bí ìgbẹ́mọ lórí ẹ̀ wà bẹ́ẹ̀. àṣàwọ̀ olórí burúkú àwọn olóòrùn ló kó tira àwọn ọmọ ọ̀dọ́ ló kó tira àwọn fẹ́lò. bó ṣe máa rí ìlẹ̀ ọmọ àti bàbá bó ṣe máa rí ìlẹ̀ aláyé èèyàn wo ló fẹ́ bá rí èyí ò ṣe. ikú dùn gangan náà nìyẹn ṣe fún bí ẹ̀kọ́ máa ń wà sí lẹ́gbàá mo ti rí pé àjẹ́ ẹ̀yà ti justice ni o. olórí burúkú bẹ́ẹ̀ ìkọ̀wé lọ síwájú bùgáàjì wọn tó ní kámẹ́rà rẹ̀ ṣàdúrà ó bóyá rọra bá dà olódùn kò gbọ́dọ̀ rí ní báyìí ìbànújẹ́ máa dé bá a ní kò ní dáa fún ẹ wọ́n sọ fún ẹ pé mo wá ṣọ̀rẹ́ lórí tí fọwọ́ yẹ̀ rí ni ṣé ìran ẹtì irú rẹ lèèyàn bá sọ̀rọ̀ ìran rẹ jẹ́ lọ fi ìran gidi tó fi ń ṣàdúrà fún ọ ìṣẹ̀dá mi kú ẹ̀ káàrí mọ́. mo ní dà. ọlọ́run ní jẹ́ mọ orú ẹ láyé olórí burúkú apààyàn ìran òfò ẹ̀gbọ́n mi kì í fa mọ́jì apààyàn kankan of the whole nation ìran apààyàn. ètò òpè níyàwó lóhùn mọ́ lọ orí kọ́ni yìí ti lọ burú. Ó sáré gbé fọ́tò sáré gbé sẹ́yìn òdẹ̀ ló wà l'Amẹ́ríkà òdẹ̀ lóòrùn pẹ̀lú láìsẹ̀nsì òdẹ̀ lórí ẹ pé òdẹ̀ ló mọ tó ń ṣe ó ti sáré gbé fọ́tò yóò yà ó sáré gbé sẹ́yìn sáré fúnlẹ̀ did you know what good means in America? Olórí burúkú òdẹ̀ lórí ẹ pé olórí burúkú sójà wèrè alábẹ́rẹ́ sójà àkàríwò ti ṣòfò ayé wà láì. Àwọn olórí burúkú wò lórí àtàwọn olórí burúkú tó gbọ́pọ̀ sí ẹ̀. lórí burúkú lòun náà fi ṣe sójà àwọn olórí burúkú wò lórí burúkú. àtàwọn àrí ni ìwọ tó yẹ kó ti kó gbà wọlé aláàfin ọmọ dàbà ìfọ́. sẹ́kọ̀ọ́ yẹ kó lọ kọ́ lọ ẹ̀wò kọ́ tó rí. ẹ ní o ṣe justice mọ́ o mo ti fi justice lẹ̀ fún yín o. ṣùgbọ́n lórí ìkànnì yìí ìkànnì wo olórí burúkú ta ló bí ẹ ṣáà pè é tẹ́lẹ̀ ni ẹlẹ́sìn òsì méjì olóòṣì owó gbogbo ẹ̀ náà bá gbogbo ẹ̀ jẹ́ ni ó darí gbogbo wọn pọ̀ ní gbogbo platform tó bá nílẹ̀ wọ́n máa lé ẹni olórí burúkú dàgbò orúkọ síbi tó nílẹ̀ wà á dàbẹ̀rú ni wọ́n láti yá lé wèrè wọ́n láti ní sọ́fẹ́ kí máa jìjẹ́ ẹja ni ó bẹ̀rẹ̀ sí ní púpọ̀ ọjọ́ ń bọ̀ ọ̀dà olórí burúkú ọmọ onílala lẹ́nu ó máa sọ̀rọ̀ lórí platform ó máa pọ̀ ọṣẹ lẹ́nu ó máa kọ ọṣẹ lẹ́nu kò ní yẹ ó rò pé fẹ́ sókè jìnlẹ̀ látàárọ̀ ní ṣé kò tó ẹ̀jú báyìí ògùn máa fẹ́ ẹwẹ̀ ni. olórí burúkú ọmọ òfò ọmọ tí ò láṣọrẹ lórí ọmọ jùmọ̀ tó ọmọ one night stand tó sọ fún wa kó tún kọ́mà Jùmọ̀kẹ́ ni ṣe ni bàbá ẹ̀ rẹ̀ kù Jùmọ̀kẹ́ onídùúmọ̀ tí ò farabalẹ̀ gba sáàmù yẹn sára ló jẹ́ kó máa ṣorí burúkú kiri gbogbo títọ̀ọ̀kì lójú ọmọ ìyá wèrè kiri gbogbo títọ̀ọ̀kì báyìí ó ní gbà wá náà ní gbà
olórí burúkú òròpá ti wọlé òròpá ti lọ sùn ẹ tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí gbogbo wọn lọ́ti bá wa sẹ́jú ẹ̀ tán olórí burúkú ọlọ́pàá kò lẹ́kọ̀ọ́ anybody ò jẹ́ lójú o láṣọre lórí kan o lágbàlé kò lágbà tó fẹ́ bọ̀wọ̀ abúkí ọkọ ẹ tó gbélé náà ẹnu rí òká ẹ abúkí ọsùn tó pè náà. ẹ má bu ọkọ kàrí má yọ òṣèlú ẹnu rí òká. ẹ má bu ọkọ ọ̀sẹ̀ má bu ọkọ. ní gbogbo èèyàn ló bá jà ṣẹ́kù ẹ dábàá fún ọmọ gbogbo tó ń lọ lórí tiktok everybody ló bá jà èèyàn tó ń bá jà lórí tiktok yóò lè rí 3,000 èèyàn olórí burúkú tó fẹ́ parẹ́ ni. sẹ́wọ̀n nìkan ni ọ̀rọ̀ gbogbo kí wọ́n lórí alábàárù ẹ̀ ò dẹ̀ gbórí ẹ̀ pamọ́. kí ló gbé ọ̀nà ọ̀nà wà ń bẹ̀ ni. ọ̀nà by force. ó ti wà ókè ní ẹjẹ́ ká sí ọ̀rọ̀ gidi ẹjẹ́ ká lọ sí ọ̀rọ̀ gidi ẹ fi gàrí náà wọ́n wò lẹ́nu. ọ̀pọ̀ tẹ̀sán ti gbà ẹ́ lẹ̀ àwọn ìwà àtàwọn wèrè ẹ̀ fìjàbí ni ọ̀nà fìjàbí ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kàrí mọ́ fìjàbí of tiktok fìjàbí of tiktok tó jáde fún wa lọ́la wa ló jáde fún ẹ rọlẹ̀ olóòṣù. olóbò bá ń gbàrọ òbó ti fẹ̀já ara lọ. olóbò ti lè pè é violence ní àtàrí ìṣòro lọ́wọ́. ní ọdún yorùbá kí n sọ̀rọ̀ ṣé lè Wọ́n mọ̀ pé Ọ̀yọ́ ò kí ń kárí làásì ni Ọ̀yọ́ Ìbàdàn wọ́n ń kárí làásì bí kọ́kúrò yóò wáyé ni. Oyé nì tó bá ní kó ṣe ṣe lọ́dọ̀ bá potential wà á rò pé kọ́bá yọ̀lí àánú ọkọ̀ dàpọ̀ Karimo lọ́wọ́ làbò gbogbo òbòyá ló ti látọ́ Karimo lọ́wọ́ làgbọ́ gbórí púpọ̀ òbò ló ti lá olóṣì. Karimo bá ń sọ̀rọ̀ Karimo bá ń sọ̀rọ̀ arọ́lọ́gbó. Ẹ̀wọ̀n kan tó jẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ẹ̀wọ̀n pé àárọ̀ kùtùkù lọ́jọ́ yẹn. Onídọ̀tí a máa jẹ́. Fara Karimo ní lábò. Karimo ti kábọ̀dí. Kí ni nǹkan tí ó pa Mohbad? Kí ni nǹkan tó pa Mohbad? Because kò fẹ́ yé mi. Ẹ wo ẹbí kájẹ̀ nìkan fà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nǹkan tí yọ̀mí ẹ mọ̀ pé àwọn elite ti gbé movement báyìí. Ó ti gbé àwọn elite wọ́n ti gbé tẹ́pìlì kan tó lè dun àwọn antibiotics yẹn dáadáa torí mo rí wọn nígbà tó ń kó bo elite to the extent pé wọ́n padà kọ RIP fún lady yẹn mo rí kódà pé movement yẹn gbá wọn ó já wọn lára jẹ ó ti yẹ yín báwo wá ní ti sinapisi ti yọ̀mí ṣé náà wọ́n kọ líìsì orúkọ àwọn tó fẹ́ lọ ni ṣé wọ́n tẹ líìsì àwọn tó fẹ́ lọ ni àbí anybody ló lè lọ ẹ̀yin wo lẹ wà lọ́dọ̀ yọ̀mí God bless you too. Yes, we all know that. Mo ní èèyàn kan pè mí láàrin wọn sẹ́ẹ̀ ẹnìkan pè mí láàrin wọn mo dẹ̀ ń bèrè lọ́wọ́ ẹni pé kí ni yíṣù tó fi ń tẹ̀lé Karimo kò rí nǹkan kankan gbàgbọ́ sí wò pé ẹ kó ṣìrà nìjọ́. Okay, the person must register. Ẹ yẹ kí n pe person tó yẹ kí person náà lọ kó register sọ́dọ̀ Yẹ̀mí so that wọ́n lè ráyè mú lálẹ́ fún one feedback lọ́dọ̀ ẹ̀.
ó ti bọ́ lẹ́yìn mọ́mí Anjọlá náà ẹ̀yin èèyàn ẹjọ́ mo fọlọ́ aláàánú bẹ̀ yín ẹjọ́ ẹ bá mi fún mọ́mí Anjọlá lówó kó tẹ̀lé lọ́jọ́ méjì péré lóko ẹjọ́ ayé yóò ní bàjẹ́ ẹjọ́ mo fẹ́ send owó sí mọ́mí Anjọlá lọ́jọ́ yẹn 7k ẹ jẹ́ kí n fi rìsíìtì yẹn hàn níbi tí tó wá ṣe wà níbí wàhálà mo lọ ṣe owó yẹn send séèyàn owó yẹn dẹ̀ lélẹ́yìí mo dẹ̀ padà pé ẹni yẹn pé kó bá mi dá padà olórí burúkú ọmọ yẹn lòun ò rí etí tẹ́lẹ̀ wà lọ́rọ̀ mi àwọn èèyàn náà kàn ní kí n fi ilẹ̀ fún yín ní padà rí etí fún yín àwọn èèyàn padà wá pè mí mo wá padà pé ní àwọn èèyàn ló kàn ní kí n fi ilẹ̀ pé tí bá fi àgbẹ̀ egypt yẹn wọ́n máa ní nàìjíríà ara wa la fún ṣe rárá ó ti yé yín ọdún náà mo understand ẹni yẹn pé ìyá ń jẹ ibi ń pa mo ṣe máa padà gbé fèsì ẹni yẹn síta tí ò bá ti fún mi lóògùn mo máa drag ẹ̀ ní iná mo lè máa gbé fèsì ẹ̀ síta but mo sì fún táyìn ni ó ti yé yín so ẹ jọ̀ọ́ ayé yóò ní bàjẹ́ ẹ bá mi fún ìyá yẹn ní owó mọ́tò láti Ìbàdàn ló ti fẹ́ lọ ọ̀gá mi ń bọ̀. ọmọ kékeré yẹn wọ́n máa ṣègbéraga sí mi tó wáyé pé Nàìjíríà ni màá ti yìnyín ní tòlótòló máa ṣègbéraga sí ọ̀nà ìsanwó mi ní àbúrò mi. Ok madam Mohammed máa fi àǹtí sí orúkọ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìfọgbẹ́ ẹ̀. ọmọ àtibá.
You just here. Don't make me laugh. Topic 10th January 2025. Mohbad's private autopsy ready as group demands reopening of the case. Mohbad's private autopsy ready as group demands reopening of case. Only topic so I can talk so. A private autopsy and toxicology conducted by the family of the late singer Ilerioluwa Aloba, aka Mohbad, to determine the cause of his death is ready. Punch Metro has learnt. Full stop. The coroner's court sitting in the Ikorodu area of Lagos State granted the family permission to conduct an independent autopsy and toxicology test on Mohbad in June 2024. Full stop. The family had applied for an independent autopsy, citing suspicious circumstances surrounding the death of the deceased. Full stop. Hello, ṣé ẹ̀yin jẹ́ tí wọ́n Canada? So, a family source privy to the development told Punch Metro on Thursday that the results had been ready since December. Full stop. The private autopsy has been concluded and the result is currently with the forensic pathologist contracted by the family. Full stop. The result was ready since December and the pathologist is waiting to present it in court, the source disclosed. Full stop. Meanwhile, a group of concerned citizens, the critical thinkers group, has called for the reopening of the coroner's inquest into the death of the singer. Okay. Ìbẹ́ gbọ́ bí bàbá yín ṣe ń kà tó ń fi full stop sí full stop sí ìbẹ́ gbọ́ bí bàbá yín ṣe ń kà síta. Understanding. The group, while also confirming the completion of the family's private autopsy and toxicology reports, said the suspension of the inquest had raised concern while prolonging the search of answers about the singer's death. Full stop. A statement signed by the secretary of its chapter in the United States, Bosi Kenu, It should be noted that the inquest was suspended in September following a court order. Full stop. This came after an NGO that sought to participate in the proceeding was denied by Magistrate Shoti B of the Ikorodu Magistrate Court. Full stop. The suspension of the inquest has raised concern among many, with growing sentiment that the delay is prolonging the search for answers. Full stop. The group emphasized that reopening the inquest was crucial to advancing the fact-finding process and ensuring the matter can progress to the High Court. Full stop. We call on the magistrate to set a new date for the proceedings and also to hear testimonies from key witnesses, including Naira Marley, Sam Larry, Nurse Feyisayo Ogedengbe, and the family pathologist who is expected to present the findings of the private autopsy. Full stop. So I think that's all. Yeah. Ṣé kí n translate ṣé kí n túmọ̀ ní Yorùbá? Lẹ́yìn lẹ́sọ̀ òyìnbó lé àná. Okay, so lórí màá tún.
wàhálà. Wọ́n ní pé àwọn ìgbìmọ̀ kan tí wọ́n ń pè ní concerned citizen of Nigerians wọ́n ti kọ ìwé fún àwọn ìjọba ní pé kí wọ́n ṣí corona